Ìjà tuntun rèé o láàrin Fọlá Tinubu àti Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́ ìjà tí ó ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti ìyálé rẹ̀ Fọlá Tinubu. Èyí mà lé o, ó gbẹnu tán nítorí látọjọ́ tí wọ́n ti ń ja ìjà yìí ó mà dàbí ẹni pé eléyìí kọjá agbára. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ṣàdédé ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé ìròyìn kiri o wípé Fọlá Tinubu wípé ó lọ jalè o. Èyí tó sì dàbí ẹni wípé ọ̀rọ̀ olè jíjà náà ó mú ìdùnnú wá fún Lizzy Anjorin, nítorí ṣe ni Lizzy Anjorin jáde o tó bẹ̀rẹ̀ sí ń fi ọ̀rọ̀ náà tó fi ń bú Fọlá wípé òun ti sọ fún àwọn èèyàn kí wọ́n má ṣe ra ọjà lọ́wọ́ rẹ̀, wípé ìwà olè ìwà jàǹdùkú ó wà ní ọwọ́ Fọlá. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o. Ní báyìí Fọlá Tinubu mà ti jáde o láti wá fún ní èsì ọ̀rọ̀ rẹ̀, àti ẹni tó jáde láti wá pe Fọlá Tinubu ní olè. Lákọ̀ọ́kọ́ ó ní wípé òun ò kí ń ṣe olè rárá àti rárá o, wípé kàkà tí òun á fi jalè tóun ò bá ní òun á yà tọrọ ni o. Ṣùgbọ́n Ọlọ́run sì ti gbé òun kọjá àyè ìgbà tí òun tọrọ. Òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ibi tí Ọlọ́run ti gbé òun dé. Òun ò kí ń lọ sọ́jà ní Ìdúmọ̀tà láti lọ jalè tàbí kí òun ṣe fake transfer. Kàkà bẹ́ẹ̀ òun á yà tọrọ lọ́wọ́ ẹni tó bá ní ni o. Wípé nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tó jáde wá pa irọ́ mọ́ òun ni wípé ó ra ọjà lọ́wọ́ òun ìgbà tí àwọn logistics ò sì tètè deliver níbi tí wọ́n ti send ọjà rẹ̀ lọ sí ìlú òyìnbó. Ó ní arábìnrin náà sì bínú ló bá send voice note wípé kí òun fi ọjà náà kalẹ̀ o nítorí wọ́n ti send ọjà òun already. Ó ní ẹ̀bẹ̀ ni òun sì ń bẹ arábìnrin yìí nínú DM rẹ̀, àfìgbà tí òun bẹ̀rẹ̀ sí rí fídíò káàkiri wípé ayaba yìí tí ó jẹ́ ẹni tó wá ra ọjà lọ́wọ́ òun sọ wípé òun jalè o, òun sanwó ọjà fóun, òun ò deliver ọjà. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé arábìnrin náà ti jáde láti wá tọrọ àforíjì, ó ní wípé òun kò bínú o nítorí àwọn tó ń ra ọjà lọ́wọ́ òun àwọn náà ló ń fi oúnjẹ síwájú òun, àwọn ni wọ́n jẹ́ kóun máa rí oúnjẹ jẹ, tó ń jẹ́ kóun máa rí ọwọ́ mú dé ẹnu, nítorí wípé ó ní mẹ́sẹ̀jì tó wà lórí WhatsApp òun ó pọ̀ kọjá wípé kí òun máa dá gbogbo ènìyàn lóhùn, nítorí kì í ṣe gbogbo wọn ló wá láti wá ra ọjà. Ó ní èèyàn míì wá tọrọ nǹkan ni, èèyàn míì sì rèé ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ òun ló wá sọ níbẹ̀. Ó ní ṣùgbọ́n kò sí béèyàn ti fẹ́ ra ọjà kí òun má dá lóhùn, ó kàn lè delay ni o, ṣùgbọ́n kò sí béèyàn ti fẹ́ sanwó ọjà fún òun kóun má deliver ọjà ẹni náà. Ẹ̀yin èèyàn wa, Fọlá Tinubu mà bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, bẹ́ẹ̀ ló bínú throw shade sí Lizzy Anjorin o, torí nínú fídíò náà ó jẹ́ kó yé Lizzy Anjorin wípé òun kì í ṣe olè tàbí ìwà burúkú bí ti tiẹ̀ o, òun kì í ṣe aláròyé, òun kì í ṣe oníjà ènìyàn. Kàkà bẹ́ẹ̀ tóun ò bá ní owó lọ́wọ́ òun á yà tọrọ lọ́wọ́ ẹni tó bá ní owó lọ́wọ́ tó lè bo àṣírí òun tó sì lè fún òun ni. Ẹ̀yin èèyàn wa, Fọlá Tinubu sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò náà o, nítorí ó ní pé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì òun nígbà tí arábìnrin yìí jáde láti wá ba orúkọ òun àti ọjà òun jẹ́. Àwọn tó gbà òun ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí òun ṣe àti nǹkan tí ó yẹ kí òun ṣe. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé arábìnrin náà ti tọrọ àforíjì àti ìwà tí ó wù, ó ní wípé òun kò bínú sí arábìnrin yìí o rárá àti rárá, nítorí tí àwọn èèyàn bíi tiwọn tí wọ́n bá máa ra ọjà lọ́wọ́ òun kò sí bí òun ṣe fẹ́ rí owó náà tàbí tí òun ṣe fẹ́ rí oúnjẹ jẹ. Gbogbo aṣọ náà àti bra tí òun ta òun òkùnkùn lè dá gbogbo ẹ̀wọ̀, wípé ọlá Ọlọ́run ọlá wọn ni òun fi ń mí o. Fún ìdí èyí òun kò bínú sí arábìnrin náà, ṣùgbọ́n òun kàn fẹ́ kí gbogbo aráyé mọ̀ wípé nǹkan tí ó ṣẹlẹ̀ léléyìí, wípé kí Lizzy Anjorin má ṣe jẹ́ kí inú rẹ̀ dùn mọ́ wípé òun jalè. Òun kò jalè o rárá àti rárá, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ àwọn oníbàárà òun pátápátá nílé lóko wípé wọ́n ṣe o, bí wọ́n kó àdúró tí òun, wọ́n kó àtìlẹ́yìn òun, wọ́n sì kú bí wọ́n ṣe ń ra ọjà lọ́wọ́ òun ní gbogbo ìgbà. Bó tilẹ̀ jẹ́ wípé logistics máa ń hùwà tí ò dá sí òun nígbà míì, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ wọn bí wọ́n ṣe ń ra ọjà lọ́wọ́ òun lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn wa, èyí ni ọ̀rọ̀ tí Fọlá Tinubu mú jáde wá o, tó sì sọ̀rọ̀ gbá Lizzy Anjorin nínú ọ̀rọ̀ náà. Tó bá rí bákan náà, ẹ̀yin èèyàn wa, bó bá tún ti ń lọ lórí ọ̀rọ̀ Fọlá Tinubu àti Lizzy Anjorin, a ó tún máa mú wá sétí ìgbọ̀nyín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dàbọ̀.